Abiru kí leléyìí, àwọn agbébọn kọlu mọ́tò Akero, wọ́n jí gbogbo èrò inú ẹ̀ gbé sá lọ. Odidi mọ́tò èrò kan tó jẹ́ ti ìpínlẹ̀ Katsina, ìyẹn Katsina State Transport Authority, làwọn agbébọn kan fipá dá dúró tí wọ́n sì kó 8 nínú àwọn èrò tó wà nínú ọkọ̀ ọ̀hún wọgbó lọ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kẹta ọdún yìí. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 12 ọ̀sán ọjọ́bọ̀ ọ̀hún ni wọ́n lọ dènà de dẹ́rẹ́bà ọkọ̀ Akero yìí lójúnà márosẹ̀ tó ń gba ọ̀nà Burudagau sí Yargoje lójúnà márosẹ̀ Kankara níjọba ìbílẹ̀ Kankara nípínlẹ̀ Katsina kọjá. Yàtọ̀ sí àwọn èrò 8 tí wọ́n jí gbé yìí, wọ́n tún ṣe àwọn èrò kọ̀ọ̀kan léṣe gidigidi táwọn yẹn sì ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn ìjọba agbègbè náà. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ìjọba nílé iṣẹ́ náà ṣàlàyé pé láti ìlú Funtua ní ọkọ̀ Akero ọ̀hún tí nọ́mbà rẹ̀ jẹ́ 14B 300 KT ti gbéra tó sì ń lọ sílùú Katsina kó tó di pé àwọn oníṣẹ́ ibi ọ̀hún dá a lọ́nà tí wọ́n sì jí àwọn èrò inú mọ́tò ọ̀hún gbé sá lọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ASP Abubakar Sadiq Aliyu tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kẹta ọdún yìí sọ pé 8 lára àwọn èrò tó wà nínú mọ́tò Akero ọ̀hún ni wọ́n jí gbé pátápátá. Alukoro ní àwọn tí ń ṣiṣẹ́ takuntakun lábẹ́nú láti gba àwọn èrò 8 ọ̀hún padà lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi náà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.